wa. Wọ́n fi àsìkò yìí kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé, pàápàá jùlọ àwa tá a ní ìgbàgbọ́ nínú iṣẹ́ ìyanu Ọlọ́run wípé òmìnira Yorùbá ó máa wá sí physical manifestation ní 2022 yìí tí ó yẹ. Mo wá fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé ọba ayérayé, ọba tí ò ní ìbẹ̀rẹ̀, ọba tí ò ní òpin, ọba tó bẹ fún kó tó máa bẹ, ọba tí ó máa bẹ lẹ́yìn tí ò ní sí ohun kan mọ́. Mo fi àsìkò fi ọpẹ́ àti ìyìn fún Ọlọ́run ayérayé fáwọn ọmọ Yorùbá fún declaration òmìnira Yorùbá, declaration of independence of Yoruba nation. Mo fi àsìkò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dáhùn gbogbo pátápátá, tó fi ọ̀rọ̀ àṣẹ tó fi dáhùn gbogbo, ọba tó ní ayé tó ní ọ̀run, tó ń jọba láyé tó ń jọba ní ọ̀run, ọba tó ní àṣẹ lórí ayé lórí ọ̀run lórí ogun tó dá pátápátá, ọba tí gbogbo màlẹ́kà tó ń fi ìyìn tó ń fi ọpẹ́ fún, àwọn ọmọ Yorùbá fi ọpẹ́ àti ìyìn fún yín. Ọba tí gbogbo ogun ọ̀run fi ọpẹ́ fún tó ń fi ìyìn fún, àwọn ọmọ Yorùbá fi ọpẹ́ àti ìyìn fún. Ọba tí gbogbo kérúbù gbogbo séráfù tó ń fi ọpẹ́ fún tó ń fi ìyìn fún, àwọn ọmọ Yorùbá a máa fọpẹ́ a máa fi ìyìn fún yín. Ọba tí gbogbo àgbààgbà 24 fi ọpẹ́ fún tó ń fi ìyìn fún yín, àwọn ọmọ Yorùbá fọpẹ́ àfi ìyìn fún yín. Ọba tí ẹ̀mí alààyè 4 fi ọpẹ́ fún tó ń fi ìyìn fún, àwọn ọmọ Yorùbá fi ọpẹ́ àfi ìyìn fún yín. Ọba tí òun òṣùpá ìràwọ̀ fi ọpẹ́ tó ń fi ìyìn fún, àwọn ọmọ Yorùbá fọpẹ́ àfi ìyìn fún yín. Ọba tí ọ̀run 7 ilẹ̀ 7 ayé àti ogun tó dá pátá fi ọpẹ́ fún tó ń fi ìyìn fún, àwọn ọmọ Yorùbá fọpẹ́ àfihàn fún yín. Ọba tí gbogbo omi tó ń bẹ ní ọ̀run fi ọpẹ́ fún tó ń fihàn fún, àwọn ọmọ Yorùbá fi ọpẹ́ àfihàn fún yín. Ọba tí gbogbo òkè ńláńlá kékeré ń fi ọpẹ́ fún tó fihàn fún, àwọn ọmọ Yorùbá fọpẹ́ àfihàn fún yín. Ọba tí ìjì afẹ́fẹ́ tó fi ọpẹ́ fún tó fihàn fún, àrá ń fọpẹ́ fún yín, afọpẹ́ fún yín, àfihàn fún yín. Ọba tí gbogbo igi ewéko pátápátá tó ń fi ọpẹ́ fún tó fihàn fún yín, afọpẹ́ fún yín, àfihàn fún yín. Ọba tí ẹyẹ ojú ọ̀run, ìrà tó ń rìn ní ilẹ̀, ẹranko tó ń bẹ́nu gbó, gbogbo wọn alààyè tó ń bẹ́nu omi tó ń fọpẹ́ fún tó ń fihàn fún, àwọn ọmọ Yorùbá fọpẹ́ fún yín, àfihàn fún yín. Gbogbo ọba ìjòyè, gbogbo ọkùnrin obìnrin ọmọdé àgbà arúgbó ń fi ọpẹ́ fún yín títí dé ọmọ tó wà ní oyún, ó ń fọpẹ́ fún yín, ó fihàn fún yín, àwọn Yorùbá fọpẹ́ àfihàn fún yín. Ní orí declaration of independence of Yoruba nation, ó ti wá sí ìmúṣẹ. A dúpẹ́ àyìn yín torí ọba tó ṣèlérí tó mú ìlérí ṣẹ ní, ọba tó ń tì wá lẹ́yìn tó lójú òní tì wá, òun ni a fọpẹ́ fún yín fún yín lórí declaration of independence of Yoruba nation tó ti wá sí ìmúṣẹ. Ètò kù tó wá sí ìmúṣẹ òun ni pé the physical manifestation ni mo bí ṣe máa sán Yorùbá má dùn, Ọlọ́run dẹ̀ ti ṣe ìyanu. Mo dúpẹ́. Mo wá sí program lẹ́yìn nítorí oríṣiríṣi nǹkan tó ń lọ, oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀. Mo lè mọ̀ pé pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àdéhùn wà láàrin èmi àti yín. Ọlọ́run rán mi sí yín direct. Mo dẹ̀ ń jíṣẹ́ tó Ọlọ́run rán mi, ẹ dẹ̀ ní kí n continue kí n máa jíṣẹ́. Mo rí pé ó ti tó àsìkò láti fi àwọn nǹkan tó yé yín kí n àmọ́lẹ̀ ó lè yé yín. Mo sọ̀rọ̀ láti joy torí mo wò pé ó má lọ ba nǹkan jẹ́. Mo fẹ́ fi ìdùnnú àtàrà sọ fún yín pé ní èní ibi tá a dé lè ní kò sí nǹkan tó ń bàjẹ́ mọ́. Ìyá ṣẹlẹ̀, Ọlọ́run ti ṣe ìyanu, kò sí ìkọ̀kan ìbẹ̀rù mọ́. Mo ṣe ní òkè, ó tó àsìkò kí wọ́n ṣe àwọn àlàyé kan fún gbogbo àwọn ọmọ Yorùbá. Kẹ́ ẹ gbọ́ mi, ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi, kẹ́ ẹ dẹ̀ máa tẹ̀lé mi lọ. Mo fẹ́ kí ẹ fi òtítọ́ inú àti ọkàn kan gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ. Kì í ṣe pé àwọn tó jẹ́ pé wọ́n máa mú ọ̀rọ̀ wọn á máa hún, wọ́n á máa dì, wọ́n á máa ṣíṣiríṣi, ó ti o. Mo fẹ́ kẹ́ fi ọkàn kan inú kan ẹ máa bá mi fi gbọ́ ọ̀rọ̀ yìí ẹ̀dẹ̀ pọ̀ dáadáa. Ṣé o mọ̀ bóyá kí n continue sísà mi? Ẹ continue ma. Yorùbá nation. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ní ibi tí ń bọ̀, ibi tá a dé àti kí ló ń ṣẹlẹ̀. Kọ́kọ́ mo fẹ́ mú láti ìbẹ̀rẹ̀ torí èèyàn púpọ̀ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ tó ń sọ tán. Nítorí pé mi ò ṣe àwọn àlàyé kan, ó fún àwọn èèyàn ní opportunity láti máa sọ oríṣiríṣi ìsọkúsọ. Nǹkan tó kọ́kọ́ jẹ́ ẹ̀dùn ọkàn ni wípé
mo rí pé àwọn èèyàn wọ́n ń ṣe Yorùbá nation bí ẹni tó ń ṣe political party. Mo jẹ́ ṣàlàyé gbogbo ìgbà ìṣèlú ní Yorùbá nation ọ̀rọ̀ lórí ìran ni bóyá ẹlòmíì tó wà nú ẹ̀ mi ò mọ bọ́n ṣe wọ inú ẹ̀ àbí ìdí tán ṣe wọnú ẹ̀ ó yẹ kán lè mọ ìyàtọ̀ nínú ẹgbẹ́ àti ọ̀rọ̀ ìran àti tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá jùlọ lọ́wọ́lọ́wọ́ yìí a ti mọ àìmọye nǹkan tó ń ṣẹlẹ̀ wá láti ilẹ̀ wá bọ̀tẹ́ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kò dá rárá orílẹ̀-èdè wa tó ń jẹ́ Yorùbá nation. So àwọn èèyàn máa sọ pé èèyàn kan bá sọ pé èèyàn kan ò bá ṣe kíní kan pé èèyàn kan bá èèyàn kan sọ̀rọ̀ wọ́n máa ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ Yorùbá là ń sọ yìí ju gbogbo ẹni ká ìpè lójú mi lójú anybody lọ ọ̀rọ̀ ìran tí Ọlọ́run tó fún ara ẹ̀ dá sáyé ni tó fi àṣẹ ẹ̀dá ni Ọlọ́run ló ṣe so kí wá ló dé tó rán wọn ṣẹ́ ta máa sọ pé nítorí èèyàn kan nítorí eléyìí àwọn olóṣèlú ló ṣe bẹ́ẹ̀ náà olóṣèlú ló máa sọ fún ẹ pé ṣé lídà yẹn ti gbọ́ ṣé o ti sọ fún lídà yẹn ṣé o ti sọ kinní kan lídà lè máa gbọ́n bẹ̀ wọ́n ní káàmpù oríṣiríṣi olóṣèlú nìyẹn àwọn olóṣèlú ló ń kó káàmpù kiri kí ló pa pẹ̀lú irú system yẹn irú structure yẹn yes ẹ lè ní ẹgbẹ́ ẹ lè ní gbogbo ẹ̀ mi ò ṣẹgbẹ́ pẹ̀lú bọ́dì mi ò dẹ̀ ní ṣe fún mi ní ìkìlọ̀ yẹn but ẹni tó bá ṣẹgbẹ́ yes ẹ respect ara yín bò kí ṣe pé kí máa gbé bẹ́ẹ̀ ní pé ẹ personalize ẹ sọ di tí ilé ṣe ẹgbẹ́ ó di mímọ́ lọ́wọ́ ó sì gbọ́kọ̀ kí ni nǹkan tá a dúró lé lórí òmìnira ní ọdún tàyí nǹkan tá a dúró lé lórí nìyẹn ó dẹ̀ wá di pé wọ́n sọ di